ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ará ẹ̀ mọ́ wá o ó mọ́gbọ́n wá ó tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ ń bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ́ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ̀wọ̀n pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo tẹlifíṣàn pátápátá. A kú dédé àsìkò ìwògbò olólùfẹ́ wa káàkiri àgbáńlá ayé ẹ káàbọ̀ sínú oṣù tuntun. Báwo lọ́dún ṣó ń lọ àti wọnú ẹ̀ náà nìyẹn. Lágbára Ọlọ́run àti wọ́ pẹ̀lú ìdùnnú pẹ̀láyọ̀ náà la máa fi ṣetán. Ètò yóò yípadà àṣírí ayé náà ní ètò pẹ̀lú Yèyé Oge Òrété àti àlùbáríkà wẹ̀bìdànù ní ìlú Ìgbódù bàbá o àlùbáríkà. Yèyé Oge sáà oṣù yọ sàn wá àmín a rí ànúbà àmín a rògbòlò àmín àní sì jẹ àmín àní sì mu àmín àní sílẹ̀ àmín láṣẹ Ọlọ́run àmín bẹ́ẹ̀ ni ó rí o. àmín nà. Bàbá lè ní àti nípa ti mú oṣù kínní nínú ọdún 2025 tó jẹ́ oṣù January. Oṣù táwa mú lè ní sí oṣù January. Irú oṣù wo ni January? Àwọn ọmọ òun ló ń bí mẹ ẹni tó bá wà nínú oṣù January báwo ló ṣe ń gbọ́dọ̀ rìn àjò tí gbogbo ẹ̀ fi máa wá sí ìmúṣẹ fún pàápàá àwọn ọmọ January. Irú ọmọ òun ni wọn irú ìràwọ̀ wo ló bá ṣiṣẹ́. Òde Yèyé Oge sórí oṣù January ìbẹ̀rẹ̀ ayé ni o. Àwọn ọmọ tó ń bá bí lóṣù yẹn àkàndá ọmọ ni ọmọ oníràwọ̀ ni wọ́n ọmọ ológo ni wọ́n ṣe rí oṣù January n tó bí wá ó dàbí pé ìbẹ̀rẹ̀ nǹkan ni àwọn ọmọ ìgbà náà wọ́n máa ń lógo wọ́n máa ń níràwọ̀ ṣùgbọ́n wọ́n máa ń ní orí alátakò káwọn èèyàn ṣàdédé máa takò wọ́n káwọn èèyàn ṣàdédé kí wọ́n bá báyàn ṣe kí wọ́n ṣàdédé máa dẹ̀yìn ọmọ oṣù ìgbà yẹn ọmọ yẹn ò ní fẹ́ràn Òru. Yẹn pé kí òru máa mú kí ọmọ ṣe atẹ́gùn bí nǹkan ọmọ oṣù January ò ní fẹ́ ìràwọ̀ ọmọ oṣù January kò gbọdọ̀ máa gbomi gbóná gbogbo nǹkan tó máa ń ta tí máa ń ta lára èèyàn bí àwọn kàmí ò lè máa sọ tó máa fi ń para tó máa ń tàyàn wọn ò ní máa lò ó torí ọmọ ẹ̀rọ ni wọ́n ẹ̀rọ pẹ̀sẹ̀ ọmọ ẹ̀rọ ni wọ́n ṣùgbọ́n sórí oṣù January yẹn tẹ́ bá wo ọmọ oṣù January ọ̀pọ̀lọpọ̀ ìràwọ̀ ayé téèyàn ó ṣe nínú ọwọ́ òsì ni máa ń wà ntẹ́yìn bá ti ṣe ní máa ń wà níbi ìlà ọwọ́ ọ̀tún ṣé wàá rí ọmọ oṣù January yẹn ló níràwọ̀ ọwọ́ jù torí ìràwọ̀ yẹn á là kò ní parí ṣé wàá rí ti àárín á là á papọ̀ mọ́ kíní á papọ̀ yóò sá nìkan tí ó jápọ̀ mọ́ kan ó ní but kò ní là kanlẹ̀ lọ́mọ oṣù January pé kí ìlà ọwọ́ wọn ó bẹ̀rẹ̀ láti òkè kó wá là báyìí
kó là kanlẹ̀ ọmọ oṣù January àtẹ́lẹwọ́ wọn kì í là kanlẹ̀ ibẹ̀ wọ́n fi máa sọ pé àtẹ́wọ́ la bá là. àmín tó kọ́. ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o àtẹ́wọ́ la bá là àmín ni ó kọ́ Yorùbá ló wí bẹ́ẹ̀ òdì ọ̀rọ̀ ni kí ni mo wí. òdì ọ̀rọ̀ ni. àìrọ kò sí òwe tó dáa ta ló dá wa. Ọlọ́run. ta ló dá ẹni tí àtẹ́wọ́ wà lọ́wọ́ ẹ̀. Ọlọ́run náà. ta ló dá ẹni tí ń wúrà wọ́wọ́ òun. Ọlọ́run. ẹ ṣe wá lẹ̀mẹ́ ní ọkọ iye oge ẹ ṣe wá sọ pé ẹ̀mẹ́ ní ọkọ. ẹ̀yin náà ti dáhùn pé bí àwọn Yorùbá ṣe ń sọ nìyẹn ṣùgbọ́n kò dódi ní. ọ̀dà ẹ̀ fi yẹn pamọ́ torí ibi tá à ń lọ jìn kọ́mọ oṣù bá ṣé wàá rí nǹkan kan tó máa ń ṣe mí pẹ̀lú àwọn ọmọ oṣù yẹn ni pé oṣù January tí wọn ò bá rí wọn ì trọ́ọ̀sì ẹ̀ wọ́n fẹ́ máa túṣu dé sálẹ̀ kòkò wọ́n fẹ́ máa fẹ́ nǹkan ojú mi tó kòrókòrò wọn ì fẹ́ gbọ́ pé wọ́n ní nǹkan kan rí bẹ́ẹ̀ àfi nǹkan tó bá rí bẹ́ẹ̀ ńlá ọmọ oṣù January ni wọ́n máa dúró lé lórí kò sí bí wọ́n ṣe gbàyàn gbọ́ tó tẹ́ ẹ bá sọ pé nǹkan kan bá kan èyí tí wọ́n bá rí òun ni wọ́n máa ń gbàgbọ́ láwọn ọmọ oṣù January wọ́n wá ní kinní kan ọmọ oṣù January wọn ìdúró tí yàn láàbọ̀ tí wọ́n bá ti gbọ́kànlé yàn wọ́n gbọ́kànlé nu ẹ rí i pé oṣù yìí ìṣẹ́gun la mú wà hàn àbí bẹ́ẹ̀ kọ́ ọdún yìí ó dáa o ọdún yìí ọdún tí ó dáa ni o márùn tó jẹ́ yẹn tá a bá ka nǹkan méjì mẹ́ta mẹ́rin márùn etí di mẹ́fà o kó tó wá kan méje o ká tó wá máa lọ bí mẹ́sàn-án o ṣẹ́gẹ́tì ọ̀rọ̀ mi tó àlàfo méje ló wà àlàfo mẹ́sàn-án ló wà ó sì ti wà nínú òǹkà ọwọ́ sotíyẹ́yìn báyìí nísìn àwọn ọmọ ẹjọ́ náà lọ́hùn-ún tí wọ́n wá máa ń ní wọ́n fẹ́ máa rí nǹkan kòrókòrò sójú nítorí bá dẹ̀ ti rí yẹn èni wọ́n gbàgbọ́ wọ́n tún wá láìsàn kan wọ́n tètè gbàyàn gbọ́ ọmọ January ṣọ́gẹ́tì ọ̀rọ̀ mi ṣùgbọ́n tó bá ti wá gbàyàn gbọ́ tán wọ́n kì í dá òtún èèyàn mọ́ kò sí tẹ́lẹ̀ sọ irọ́ o wọ́n ti nígbàgbọ́ tán bá ti nígbàgbọ́ lórí èèyàn wọ́n ti nígbàgbọ́ lórí ẹ̀ nìyẹn bí wọ́n á dẹ̀ ṣe mọ́ nígbàgbọ́ lórí ẹ̀ lọ nìyẹn. ẹ̀rìn bá wá tẹ́ ń kọ́. ẹ̀rìn bá wá pé bóyá tí wàá dọwọ́ rú. tó bá tó wá dọwọ́ rú bẹ́ẹ̀ ni kò sí sọmọ pé a ti sọ pé ọmọ January tẹ́lẹ̀ pé tí wọ́n bá rí ni wọ́n máa ń trọ́ọ̀sì tí wọ́n bá rí wọn ò kì í bìlífù wọ́n á dẹ̀ fẹ́ máa rí nǹkan lárídájú tẹ́ni wọ́n bá wá gbọ́kànlé yẹn tó bá ti wá dà wọ́n ọmọ January fẹ́ dárí jiyàn ọ̀rọ̀ tètè tán nínú wọn kí ni oní mo wí ọ̀rọ̀ ń tètè tán ọ̀rọ̀ ìtàn nínú wọn tí wọ́n bá ọba dẹ̀ sóore fún wọn ó máa ń jọ wọ́n lójú ọmọ January sórí ẹlòmíín bẹ ọmọ oṣù kan bẹ tó jẹ́ pé kò sí ń tẹ́lẹ̀ ṣe fún ẹ̀sìn kankan fún náà ni ọmọ January tó bá jẹ́ obìnrin tọkùnrin bá fẹ́ ayé rẹ̀ ó lójútùú torí pé kí ni tó á dàbí pé èèyàn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé ni tó bá kó délé yàn ayé wọn máa ń dà but wọ́n ní nǹkan tí wọ́n gbọ́dọ̀ máa ṣe fún wọn ọmọ January ó nídìí kó máa ṣàpèjẹ bíi kó máa sọjọ́ òbí bíi kó máa fi nǹkan èso kó máa fi ṣe sàrà ó wá ní orúkọ Ọlọ́run tí wọ́n máa ń pè fún wọn sótìyé wọ́n ní alihamdulilayi rọbìlì alamina ìbẹ̀rẹ̀ ní fatia alihamdulilayi rọbìlì alamina ìbẹ̀rẹ̀ ní fatia pé Ọlọ́run dákúnjẹ́ dúpẹ́ ní jálẹ̀ ayé mi sọ́gẹ́tì ọ̀rọ̀ mi tó
ọmọ bẹ̀rẹ̀ àkọ́kọ́ ni ọmọ January máa ń jẹ́, ọmọ olóríire lọmọ January máa ń jẹ́, ṣùgbọ́n wọ́n máa ń wá ní àtakò yìí ni pé ẹni ó súnmọ́ wọn náà ni máa ń lára wọn, ẹni wọ́n bá ń sọ̀rọ̀ àṣírí fún náà ni máa gbé bọ́tà, ṣùgbọ́n tí bá ti wá gbé bọ́tà tí wọ́n bá ti gbọ́ wọn ì gbàgbọ́ mọ́. Ẹ gẹ́tì ọ̀rọ̀ mi. Wọ́n á wá omi tútù. Kí ló ní mo wí? Wọ́n wá omi tútù. Wọ́n á wá ewé àánú. Ọmọ January tó bá gbó wọ́n jẹ́ sọ́tọ̀ tó bá ti wá fi ṣe tó bá ń fi ń wẹ̀, àánú yẹn á máa wá dé, ọlá rẹ̀ á wá máa pọ̀ sí, àánú yẹn á máa dé ọlá. Tọ́mọ ọkùnrin náà tó bá fi ọmọ obìnrin tó jẹ́ January tó bá ti gbé wọlé, ayé rẹ̀ ó lójútùú. Tọ́mọ obìnrin náà bá fi ọmọ ọkùnrin tó jẹ́ January, ọ̀rọ̀ tiẹ̀ náà ó lójútùú, ṣùgbọ́n iṣẹ́ òwò níṣẹ́ wọn jù. Ṣé òwò? Kí wọ́n máa rajà, kí wọ́n máa tún ta, kí wọ́n máa òyìn ní òwò ṣíṣe. Tó gẹ́tì ọ̀rọ̀ mi tó ibẹ̀ ni ìyẹn ti yọ. Ṣùgbọ́n ọdún yìí tó ti mú 5 wá yẹn, ká fẹnu pé dáadáa fúnra wa á rí dáadáa. Ọdún January ọdún ni tó ti mú 5 wá yẹn á rí oríire níbẹ̀, bọ̀tí àwọn bí ajàjàgbara bí àwọn kinní kan wọ́n fẹ́ fa ọ̀tẹ̀, wọ́n fẹ́ gbé bákan àwọn pé ẹ jẹ́ ká lọ lọ́tọ̀, ẹ má jẹ́ wà, wọ́n fẹ́ wá ìpínyà fún wa nínú ọdún yìí, ṣùgbọ́n àdúrà ni ó so wá pọ̀. Kí ni mo wí? Àdúrà ló máa so wá pọ̀. Ká sì máa fẹnu sọ rere nínú ọdún yìí, á dẹ̀ rí rere gbà, á ra àánú gbà, á rògbòlò, á ra ayé wa ṣe. Ọmọ January ó yẹ kó ní kọ́mọ máa wọṣọ pupa. Nǹkan tó bá jẹ mọ́ fúláwà tó jẹ mọ́ green kó máa jẹ́ kó pọ̀ nínú aṣọ rẹ̀. Ó dà bẹ́ẹ̀. Tó bá ti lè ń lò bẹ́ẹ̀ yẹn, àwọn nǹkan kò ṣe, àwọn ọ̀mọ̀ràn mi tó bá nífẹ̀ẹ́ sí wọ́n pè wá á sọ lórí January, oṣù January ṣe rí nù. January á sàn wá o, àní sì jẹ o, àní sì mu o. Àwọn tí wọ́n ń pètè pèrò tó ń pe náà tẹ̀ lábẹ́lẹ̀, Ọlọ́run jẹ́ kó wọ́n bọ́ tẹ̀ lọ o. Jẹ́ kí Tinubu oríjọba yìí ṣe o, Ọlọ́run fi bà wá nú jẹ́ o. Àwọn gọ́vnọ̀ Ọlọ́run fi wọ́n láyà balẹ̀ o. Àwọn mínísítà Ọlọ́run fi wọ́n láyà balẹ̀ o. Àwọn ìkàn Ọlọ́run fi wọ́n láyà balẹ̀ o. Àwọn kan ṣe pè mí wọ́n ní bàbá ẹni ìjọba yìí ó ṣí ọ̀nà, wọ́n dẹ̀ ń ṣí ọ̀nà báwọn ọ̀sẹ̀ rí gbogbo àwọn rí tèkó yìí, pé gómìnà Èkó sọ pé ọ̀nà bíi 6 ló wà lọ́nà báyìí tí wọ́n fẹ́ ṣí lẹ́ẹ̀kan náà, tá a bá rí ti gbogbo ẹ̀ gbójú sí gbẹ̀rígbẹ̀. Ṣé ìjọba tó lọ fi lu ọdún 8 wọn ò rí kankan ṣe ń bẹ̀? Bàbá mi mú fojú rí, kódà wọn ò lọ olùdé ọdún. Kí ló ní mo wí? Wọn ò lọ sọ́lùdé ọdún, wọn ò lọ sí ọlùdé ọdún. Bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń ṣe, tí wọ́n ń wá. Ọlọ́run á fún wọn ṣe o, àní rí dààmú o, àrógòlò, àráyé wa ṣe o, ànírógun ẹjọ́ o, ànírógun ọ̀rọ̀ ìjọba yìí Ọlọ́run bá a ṣe, gọ́fúnà yìí Ọlọ́run bá wọn ṣe. Ebi wọn á pa wá, kán wá solúsàn ọ̀nà oúnjẹ tá a fi rí gàárì, tá a rí gbogbo nǹkan yòókù. Kọ́lọ́njọ́ túrì ọjọ́ ọdún dùnú ọjọ́ 8 yìí. Àmín. Òun náà ni ẹ ti gbọ́ yẹn látẹnu bàbá àlùbáríkà. Gbogbo ọmọ January pátápátá ẹ̀jẹ̀ ti gbọ́. Tẹ́ bá ní ìbéèrè ẹ kàn sí bàbá àlùbáríkà Webida ní ìlú Ìgbódù. Ibikíbi tí ẹ bá ti ń bọ̀, ẹ dé Kòdùgà lẹ́yìn tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbódù junction. Kẹ́ ẹ béèrè bàbá àlùbáríkà ẹ ti rí soundboard tàbí kẹ́ ẹ béèrè tàbí kẹ́ ẹ pè 08023829492 08023829492. Ẹ pè ibikíbi tí ẹ bá wà. Ṣé mọ̀ pé ọmọ January ó ṣe kókó fún yín,
láti béèrè ọ̀nà Ọlọ́run á dẹ̀ ṣe ọ̀nà gbogbo wa ní rere ó dàbọ̀.